Alhamdulillah, asyhadu an la ilaha illallah wa la syarika lahu, asyhadu anna Muhammadan abduhu wa rasuluhu, amma ba'd. Gẹ́gẹ́ bí ìdáhùn sí eléyìí, ẹ bá ti mọ̀ pé wàá máa ní pé wa man takuni al-'ulya'u himmata nafsihi fa kullu alladhi yalqahu fiha mahabbahu. Tó bá ti pé ipò gíga yẹn ò fẹ́ gba kékeré nínú nǹkan tí yẹn ń wá nǹkan tó ga níbi kí ni kò sí ní bí challenges ò ní ṣe ṣẹlẹ̀. Tàbí bá ṣe pé ẹni tí ń wá owó kò sí ní òun náà rí challenges ọlọ́kùnjọ̀kan kó tó di kó rí ìmọ̀ tó wá ju gbogbo ẹ̀ lọ́nkọ́ ó ti di dandan àti inú Nàìjíríà yìí ni ọlọ́kùnjọ̀kan náà àwọn challenges yẹn ìgbà tó sì jẹ́ àmọ́ lérí pé ìbéèrè yẹn nípa títí ta ni ló ní ṣe pẹ̀lú. àtọ̀ ẹ má bínú ẹ kú lè wá kókó kan gbà náà nígbà tó kú jẹ́ kí méjèèjì náà ní bẹ̀ hayakumullah. tó tábà wo títí Nàìjíríà ní ọwọ́ bẹ̀rẹ̀ ni pé gbà tó ṣe pé ìyẹn padà rí pé tí a bá lọ ìyẹn rí pé challenges pé ìyẹn ò tẹ̀síwájú níbi ìmọ̀ yìí pé Kùránì tí à ń há lọ ní Taraba State yẹn èké ní pé ibi tí mo ti kọ́kọ́ bẹ̀rẹ̀ mímọ́ há Kùránì ní Taraba State. Taraba ní haseri. Torí èyí tá a ké nílé àwọn òde tá a máa mú wa lọ tá a máa ń wò pé masha Allah pé ìyẹn lè sáré níbi kíkà ó tán padà yá gan débi pé ìyẹn sọ orí pé ìyẹn ka isu 10 láàrin 1 hour. Allahu Akbar. ní àfihàn wò pàṣẹ 6 hours pé kí n lè parí gbogbo Kùránì nù. Allahu Akbar. ní nǹkan tó ti lé níbi 20 something years sẹ́yìn ọ̀yà bíi 24 years sẹ́yìn àgbẹ̀ká. tó àmọ́ yíyá kò sí ń bẹ́ àfìgbà tí ìyẹn ń padà lọ sílé kéwì ẹ̀ tẹ́ ń fi ń kọ́ papọ̀ mọ́ tajwid dáadáa. yàtọ̀ síbẹ̀ ó padà wáyá pé pọ́blẹ́mù àti máa lọ káàkiri báwo ni ó sì máa rí kíní ẹ̀kọ́ papọ̀ mọ́ ìyẹn ń wá ìmọ̀ ni ìyẹn tó ń pàwọn yẹn ní ìmọ̀ ní Taraba State at the same time yẹn náà ẹ̀kọ́ skul gẹ́gẹ́ ni wọ́n ní kéèyàn lọ ìyẹn padà wá fi eléyìí kan kéèyàn lọ káàkiri. bákan náà tó ní challenges mímọ́ ní jíjẹ òun náà ni bákan náà nígbà tó tún di pé a tún dé Sokoto ìyẹn fún àwọn àsìkò kan ṣe ní pé alhamdulilayi pé kìí ṣàṣẹ pé ó nira tó bá wọn náà gbàtí à ń dé Ghana mo ní ló di pé bóyá ìyẹn ní jíjẹ mímu níná lílo àwọn tíra ló fi di pé ìyẹn fi ń ta tíra láti àti Nàìjíríà ní ti ń ta tíra. ok ẹ máa ń ta tíra. ẹ máa ń ta tíra. Allahu Akbar. gbàtí wọn wà ní Ghana yẹn ló fi jẹ́ pé àìmọye ìlú tá a ti lọ káàkiri tí a ti mọ̀ nílùú yẹn tó pọ̀ tó ṣe pé àwọn ọmọ Ghana mi gan máa àwọn òbí àmọ́ nítorí pé àwọn ń gbé tíra káàkiri àwọn gbèríko àwọn ìlú ńlá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àbáwọn ibi táwọn akẹ́kọ̀ọ́ ọmọ bá ṣe wà látàrí pé nǹkan tá a jẹ tá a mọ̀ látún fi ra tíra àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ yẹn ṣàfihàn sí irú eléyàn. lára nǹkan tó tún ṣẹlẹ̀ náà ní irú àpèjúwe tó mú wá nípa àwọn tó ṣe pé àwọn jọ mọ̀ ìlú tí wọn ò ka ìmọ̀ sí. ọ̀dà yìí jẹ́ pé nínú àwọn tó ń kọ́ wa ní sádìsì tìdáyì yẹn agbára ọjọ́ jẹ́ classmate níbi diploma tá à ń lọ. Allahu Akbar. táwọn náà ń kọ́ yín kíláàsì. àwọn náà tó wá jẹ́ pé àjọ ń lọ sí kíláàsì kankan níbi ọ̀hún yẹn ni lọ́dọ̀ jẹ́ pé àfa wa ni ló jẹ́ mùdírù fún sánábì ilé kéwì ibi tí a ti ṣe diploma ń pè bẹ́ẹ̀ ní Nurul Amin. bákan náà ní àwọn náà tún ni wọ́n tún jẹ́ ẹni tó dá diploma yẹn lẹ̀. tó ara àwọn challenges yẹn ni ìbáyà bá a ṣe ń sùn àbí bá a ṣe ń gbé kódà ní Ghana yẹn ló ti jẹ́ pé ní ẹ ti rí pé ó ṣeé ṣe kí yẹn sì máa rí pé ọ̀rọ̀ táwọn àwọn míì máa ń sọ wípé bóyá ìyẹn gbọ́dọ̀ máa rest dáadáa bíi 8 hours àbí kankan padà rí pé kíní yẹn kò sí déédéé fún akẹ́kọ̀ọ́ ọmọ. ìwé akẹ́kọ̀ọ́ mọ̀ 8 hours ti pọ̀ jù fún apàdà rí pé ọmọ kéékèèké gan ni ìmọ̀ ìjìnlẹ̀ dá lé lórí pé ọmọ kéékèèké ó gbọ́dọ̀ rí bíi 8 hours àmọ́ tó bá jágbàlagbà ó ṣe 4 hours ó ti tó fún ìpè tí ó fi maintain àlàáfíà rẹ̀ tí wọ́n bá sùn ju 4 hours lọ nígbà náà máa ń rí pé ṣékeṣe pé àìsàn fẹ́ dé báyìí.